ẹ̀yin fans mi tí yóò ní ta ẹ ní ràkúbá ẹ dẹ̀ ní gbọ́mọ sí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ̀ gan ẹ dẹ̀ bá mi fọwọ́ yín tẹ like kí n rí comment ọwọ́ tẹ̀tẹ̀ fi tẹ comment tẹ̀tẹ̀ fi share ẹ ní fi mọ sàárè ọmọ o lágbára Ọlọ́run ire tẹ́ ẹ̀rọ kàn tí lọ́dún yìí ẹ máa tẹ́wọ́ gbà ní ó ti yẹn nípa àwọn tí mo fẹ́ sọ yìí nípa àlàyé wa náà tó sọ wípé wèrè la fi ń wo wèrè o ẹ jọ bá mi Saheed Òṣùpá bá mi Pasuma bá mi Wasiu Ayinde Sẹ̀fọ́ ọmọ oko Òbésèré gbogbo yín báyìí ni mò ń kí mo dẹ̀ ń pè ẹ jọ ń tòyọ Ọlọ́run ẹ bá wa pe àlàyé yín tá ń pè ní wèrè la fi ń wo wèrè o ẹ bá wa sọ fún wọn tó bá tó fẹ́ kọ́ nípa iṣẹ́ mímọ́ ó yẹ kán tó wá kọ́ ni tí wọn bá tiẹ̀ mú orin kọ mọ́ ó yẹ kán gbégbá ọ kán jẹ gbogbo orin lọ ẹ̀kọ́ wá sí mi ìsè kéde dandan la fi ń kọ́ fújì ẹ̀yin náà wo adúrú ìnáwó yẹn bó ti tó ẹ wo àwọn lọ́balọ́ba tó jókòó ẹ̀dẹ̀ wo Ládọjà ẹ wo Àgbáwo kẹ́kẹ́kẹ́ kí bàbá délé wọ́n ní wèrè la fi ń